kó business mo sọ yẹn kọ́ bá la máa já container bá la máa ṣe business nǹkan kan bẹ́ẹ̀ ó gbé good advice kankan lẹ́rìí oúnjẹ yìí náà ni àwọn ọmọ tó tọ́ ẹ wà ní mountain of lọ́dọ̀ Olúkọ̀yà mẹ́ àwọn 16 17 wọ́n wà láwẹ̀ 90 days báyìí fún Nàìjíríà báyìí Nàìjíríà ṣe máa da tó máa stop kidnapping olóṣèlú ojókòó bí oúnjẹ ní ayáre. gbogbo àwọn ọkùnrin gidi níta wọn ń fẹ́ bí àárọ̀ ọ̀sán alẹ́ pa ìyàwó wọn tó bá ṣe ń fún ìyàwó wọn lóúnjẹ báyìí àlùbáríkà máa tẹ̀lé wọn. àwọn ìyàwó tó ń bọ̀ yẹn náà ní nǹkan tó ń ṣe fọ́kọ ni wà gbogbo àwọn ọkọ gidi tí wọ́n ń sọ yẹn ìyàwó tí wọ́n bá bọ́ láì ṣe ewúrẹ́ tí wọ́n fẹ́ ta ewúrẹ́ tí wọ́n bá bọ́ gan sí tí wọ́n bá ti mú ní good result kọ́ pa wèrè jẹ́njọ́ léyà ni kò sí ẹ̀ náà. ọkọ mi hello ọkọ mi kọ́ báwo ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ sọ́kọ mi ṣó wà ní police station ní accident ẹjọ́ níbo lẹ wà hospital ẹjọ́ ẹ bá mi send address hey Jesus. mo ti bá mi ṣe kíni dáadáa gan mo láìkí flower tó fi gbá lẹ́gbẹ̀ẹ́ nígbà tí èèyàn fi flower gbàbẹ̀rẹ̀ grand kó kú má bàa ráyè jáde. ìyàwó ẹ ló jẹ kó pẹ́ ó ṣe léwu máa ẹ dànù kí ló sì ṣe ń lé ẹ náà. irú wọn yẹn ò ṣe é lé tá a bá lé ó máa padà tó bá dẹ̀ padà àwọn family mi láì tó máa fi máa sọ mi lẹ́nu but I have a good plan mo máa poison wèrè kódà poison bẹ́ẹ̀ lòun mo ti rà bọ́ mi fẹ́ kó kú sọ́dọ̀ mi kó má bàa sọ mi lẹ́nu tó bá ti lè dá wọn ò ní pẹ́ ṣe nǹkan family wọn tó bá ti lè dá gbé pé òun lọ́dọ̀ báyìí wèrè lọ kú sílé nìyẹn. Wa 8,000 naira ní time tá à ń sọ yìí. Madam ẹ máa tètè wá gbogbo ọ̀nà láti get owó yẹn because critical condition ló wà. Ok. Mo ti fẹ́ ṣé ọwọ́ ẹ̀ ní fóònù yẹn bóyá mọ́. Dókítà, ẹ má bẹ̀rẹ̀, mo ti gbàgbé pé mi ò ní password ẹ̀. Báwo lẹ ṣe ní mo password ọkàn yín? Mi ò ní gbogbo time yìí. Kí n bá yín wò, àjọ gbélé náà. Ẹ wá nǹkan tẹ máa ṣe àbí báwo. Bóyá ilé bá mi ṣí. Kí n bá yín ṣí. Ayé mi mo ṣe ohun ẹ̀rí ẹ̀rọ, ohun ẹ̀rí ẹ̀wí, ohun ẹ̀rí ẹ̀sọ́. Ayé kan ló wà ó Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nínú ayé kan ló wà ó. Mo lè lo ìjọba alágbádá fọ́sù mi tó bá tún wù mí máa lo ìjọba ológun fẹ́ni bọ́dì dé. Bó bá ṣe wù ẹ́ ló ṣe ṣe. Ó pọ̀ nílẹ̀ bí ẹ̀pẹ̀, ó pọ̀ nílẹ̀ bí iyanrìn létí òkun. Àkọ́ríkọ́dá ohun àrí ẹ̀dá. Ẹni tó jogun ló jọgbọ̀n, ẹni tó jọgbọ̀n ló jogún. Ẹni tó jogun ló jọgbọ̀n, ẹni tó jọgbọ̀n ló jogún. Bó ṣe wù mí ni wọ́n ṣe, kò má sẹ́ni tí ó bí mi o. Mo lè lo ìjọba alágbádá kí tún lo ìjọba ọlọ́kùn bá fi ó Sofi ojú ẹgbẹ́ kankan ẹgbẹ́ onílẹ̀ o òun ló ṣọkọ wọn báwo ló ṣe fẹ́ sí ó pọ̀ nílẹ̀ bí ẹ̀pẹ̀ ó pọ̀ nílẹ̀ bí iyan ilẹ̀ tí ó kú. Madam, calm down. Bàbá lẹ́yìn ṣe jẹ́ sí Mr. Akànnì. Ọkọ mi ni ẹni bí ọkọ mi Àkànní mi ni bébí mi olówó orí mi ni ẹ tún béèrè lọ́wọ́ mi pé báwo ni mo ṣe jẹ́ sí ó yẹ kẹ́ ti mọ̀. Ok ma ṣé mo password Mr. Akànnì. Mo mọ̀ bó ṣe ní mo password ọkọ mi. Very good. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ máa ní láti tẹ̀lé mi torí I need láti make deposit. Oya ẹ jẹ́ ká lọ. Officer, ẹ wá ẹ má bínú pé mo wọ́n yín jáde. Mi lè ó dẹ̀ mọ́.
òyìnbó calm tẹ́yìn sọ fún mi ó ti fẹ́ jí mi lórí. Ẹ̀yin imagine ṣé lèmi ìyàwó ilé ìyàwó ìgògògò mi ò ní ju 8,000 naira lákàntì. Madam, calm down. Ṣé wọ́n ní nǹkan tó dùn mí jù ọjọ́ tó kọ mi ń jáde tó fi ní accident yìí owó ọbẹ̀ lásán kò fún mi. Ẹ wá wo bí ọmọ iléeṣẹ́ ṣóṣòṣò ẹ wá wo ṣe ṣòwò fàrà ní àkáǹtì ọkùnrin. Madam, ẹ calm down. Ẹ̀yin ọkùnrin ẹ̀ máa lè rọrùn o. Ẹ wá yé mi. Madam, ẹ calm down. Ẹ kàn pariwo ni. Number 1, hospital environment lawa. Number 2, ẹ má disturb other patients. Ẹ ní kókó làwọn bí now. Afisa, ẹ má bínú. Ta ni kí wá ro tèmi fún báyìí? Ṣáyé mi ò lọ tẹ ẹ wá yé mi. Madam, ẹ calm down. Ẹ ò tọkọ yín gangan ní kókó báyìí o. Kárẹ̀ yá, ó yé yín. Tárẹ̀ bá ti yá, gbogbo wọn tẹ́ bá fẹ́ ẹ máa sọ nlé. Ẹ calm down. Mo ti calm down. Mo ti gbọ́. A máa lọ parí ìyókù ńlẹ̀. Ẹ calm down. Tẹ́ bá ti dílé ẹ máa lọ sẹ́tù gbogbo yẹn. Let's go. Ó jà, mo ń dúró. Sophie, oh, Sophie. Madam, a ti fún Mr. Akànnì ní treatment. Ṣé ti yẹn ṣe? 6:30 sọ̀wọ́ ti wá. Wọ́n máa wá òkè ṣáàkọ́. Ẹ ṣó para kan ní mi máa yá ṣá. Àwọn ọkọ yìí máa yá. Bébí mi, ẹni bí ọkọ mi. Ẹ dá ọ, ìgbà tó dé promise mi kó máa fún mi ní 1 million. Ó tó tẹ̀ lóun máa ra fún mi kó kárí tètè yá o. Hello ìyá mi. Ẹ dákun bí o lẹ wà látàárọ̀. Tẹ́ẹ̀sì mọ̀ pé mo kán lápá, ebi ó sì mọ̀ pa mí sí lògùn. Ẹ wá ní ẹ dákun where you dey gangan may I know the colour of your problem. No fufu asina kí ni wàá jẹ sì mọ̀ pápá ń ro mí. Kémi má worry. Kí n sì má jáde. Commander action kémi má jáde kò sí wàhálà èyí ní jáde. Àmọ́ ẹ rántí pé ní bá mi lé o torí ẹ̀ má dírẹ́sì lé wa. Tẹ̀tì kémi má jáde ẹ bá ń gbọ́rọ̀ ẹ jẹ́ n tiẹ̀ pé Fèlísà náà. Ẹ ló Fèlísà mò ń bọ̀ nílé rẹ̀ má dá ìyá mi lò wọ́n ń kà ní. Àkànní mi o Ọlọ́run bàbá mi para Àkànní mi dáa jẹ́ kó yá o. Madam ṣé iná gbéyàn wá ni ẹ pẹ̀lẹ́ mà. Bẹ́ẹ̀ni. Ọlọ́run á fún àwọn tá a gbé wá lálàáfíà o. Ọlọ́run á fún wọn lálàáfíà. Àmín. Ọkọ mi ló ti ẹ̀dùn mí jù. 1 million tó promise mi yẹn. Ẹ wò òun ló ti ẹ̀ wà ní orí. Ọlọ́run ẹ wò ọkọ mi yẹn ó sì tàn dáadáa o. Ó máa ń tẹwó gan. Mi ò gbàdúrà kíkan ṣe báyìí o. Mi ò gbàdúrà ẹ̀ rárá. Ní orúkọ Jésù ààrẹ máa yá. Ayẹ máa yá ní orúkọ Jésù. Ẹni bí ọkọ mi. Ẹ pẹ̀lẹ́ máa tó jókòó. Madam. Sir, doctor. Yeah, you come on. Madam. Sir. I need to make another 200,000 payment for the next treatment of a phone. Okay, the same account, Abi? Yes, the same account. Okay, ma bá yín ṣe. Ṣé bá mi tọ́jú baby mi ká rẹ̀ yá dáadáa. Sophie, oh, Sophie. Jẹ́nsá ẹ bá wọn ṣe. So, ẹ ṣá ti sọ̀tẹ̀ àbí? Ti sọ̀tẹ̀ lọ, ọmọ máa yàn tí dì. Ẹ kò sí wàhálà. Bá ti bá ṣe tán, mi náà máa lọ sí ward 8 náà. So, ọ̀dọ̀ wọn máa yàn. Ok, kò sí wàhálà. Ẹ ṣá wà ókè. Àkànní mi káre tiẹ̀ tètè yá kó wá fún mi ní. Sophie, oh, Sophie. Ẹni tó jogun
jogún ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún. Ẹni tó jogún ló jọgbọ́n. I need signature yín sí. Kí ló tún ṣẹlẹ̀, kí ló dé? No. Go serious. It's just a minor surgery. We just have to take a minor surgery on him. But procedure nípa gbọ́dọ̀ sign. And ẹ̀yin tẹ́ jẹ́ ìyàwó wọn kẹ́ lè bá wa tọwọ́ bọ̀wé. Sign. Yes. Aza, kò yé mi. Sign. Signature ní lórí. So máa jẹ́ 50-50. As in, no, ní Yorùbá, tó bá fẹ́ pè ní Yorùbá ni o. Sometimes ma ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Báwo ló ṣe ó fẹ́? simple 50-50 ni. Yes, but àwa máa gbìyànjú gbogbo agbára tiwa. Ẹ̀yin má worry lórí yẹn. Ẹ kò ní láti sign. Stop ẹ now, kí ló ń ṣe yín? Ẹ dẹ̀ tún mo tún lọ yín lẹ́nu wò, ẹ tún sọ̀rọ̀, ṣé ẹ fọ́ ni? Ṣé mo jọ ìyàwó wọn lójú yín ni? Mi ò kí ṣe ìyàwó wọn now. Ìmúra tẹ́ rí mi yìí tí mo kó gbogbo ẹ̀ síta. Ẹ ti rí pé ọmọ rírìn ni mi ni. Ẹ fọ́ ni. Stop ẹ now. But ẹ ti sọ pé ìyàwó wọn ni tẹ́lẹ̀ náà. Mi ò dẹ̀ kí wá ṣe ìyàwó wọn mọ́ ọ̀sìn. Mi ò kí wá ṣe ìyàwó wọn mọ́ ọ̀sìn. Ìyẹn ní kí ni? Ṣé torí pé mo ti ń ṣọmọ jẹ́jẹ́ fún yín? Ìtorí pé mo ti ń pè wọ́n ní bébì akọni mi dey play my fancy torí owó ni. Ṣé you dey whine me? Ẹ pè ìyàwó wọn, èmi ò ráyè o. Ọmọ orí títí lèmi o. Ẹ̀yin náà rí pé mo lù mú ni. Ó yẹ kí ṣe ẹ rí ìwà ọmọ gidi lára mi ni. Mo jọ ìyàwó lójú yín ni. Ẹ wò ẹ má bá mi try nonsense yẹn mọ́. Èwo ni gbogbo rádaràda. Ẹ kó sì lọ́jọ́. Mọ́mí ẹ̀ bá mi rí ni. Ẹ rí nǹkan tó sọ ni. Wọ́n ní kémi máa sign. Kí máa sign. Ẹ gbọ́ ni. Àkọ́wọ́ lọ máa fọlọ́pàá lé mi kiri. Okay. Ẹ wo, ṣé bí àwọn ọmọ mi ṣáà ti san wọ́n ti transfer owó. Yes, wọ́n ti san. Signature nìkan ló kù. Àwa nìyí. Okay. Olórí burúkú lọkùnrin. Olórí burúkú lọkùnrin. Okay. Password yẹn ṣé mi ti gbàgbé ṣá? Ó ti open. Olúwa ṣeun. Wọ́n yìí kú 550,000 lẹ́yìn tó ti yọ 1 million tó yọ 500. Ilé náà máa já ọjà mọ́nu tèmi. Ó pay account mi kẹ́ ń wọ síbẹ̀. Ó ti lọ. Abo fò ń bẹ̀. Èmi náà jẹ́ yìí. Ló bá lọ. Ló tán. Ìyẹn ajájẹ mọ́nú fún mi. Ẹlẹ́dàá mi kò jẹ́ kí n ṣàṣedà. Tókunbọ̀ ó máa gba ṣọ́kà life ṣọ́kà. Bá tó bá máa rí balance ẹ̀, òdo ló máa bá. Mi náà ti gbẹ̀tọ́ mi. Ẹlẹ́yà nìkan kọ́ ó ṣẹ̀ sí mọ́ wo snap ẹ̀ kó má lọ dákú sí mi lọ́rùn mi ìfẹ́ ló kó èèyàn lọ́rùn tára ẹ bá ti le dáadáa wọ́n máa play snap ẹ̀ fún ẹ. ok ọ̀dà mo gbọ́ pé wọ́n lè wá hospital now doctor dẹ̀ jẹ́ kí n mọ̀ pé òun sọ fún pọ́n fẹ́ discharge mi ṣé báyìí fẹ́ discharge mi èmi tó fẹ́ discharge mo tiẹ̀ lajú mi ò bá golo kankan lẹ́gbẹ̀ẹ́ mi kò sí láìlọ́ọ̀nù míìkì kò sí bọ́ǹfìtà kò sẹ́ńtì èmi ọ̀sẹ̀ tí màá lọ hospital tí mo sick tí mi ò mú tí mo fi wálé irú sickness I mean irú accident tó lè bú kò ní mo ní ẹ̀ tí mo láṣẹ̀ tí mo fi gbádùn tí mo tiẹ̀ mọ̀ nǹkan tí èèyàn ń pè ní tèèsì bọ́ǹfìtà àbí mílò lẹ́nu. Ọlọ́run má mà jẹ́ kí kòkó ọbẹ̀ wa kó fọ́kẹ̀ ṣé mi ò ti bínú jù lọ́jọ́ yẹn báyìí òun ni mò ń pè báyìí tí ó pè kọ́ mi akọni mi mo tún dé hospital náà wọ́n ní pé wọ́n ti discharge wọn kí ni mo fẹ́ ṣe báyìí mi ò dẹ̀ mọ́lé wọn báyìí o. Ìwọ ló rí ibi tọkùnrin tóbìnrin ti lọkùnrin bọ́ta rí ìyẹn ọkùnrin tó bá nílé náà nílé bọ́ta ṣé orílẹ̀ yìí èmi lọ́lọ́run jogún ẹ̀ fún bàbá tèmi dẹ̀ ṣe olóríire kò ń ṣàwọn bàbá aláràkà kò ń ṣàwọn àbá kọ́múlé láǹtà tán fi fọmú gba kádàrá wọn ló fi rílé ikọ̀
ìwọ kẹdẹrẹ ilẹ̀ báyìí àgbọ́pọ̀ rà síbi kọ̀ọ̀kan èmi á tún máa dáná fún ẹ tá a bá ní omú oúnjẹ wá wà ní kékeré kan aṣọ olówó lákàntì o ò lè rọrùn wọ̀ bó ṣe wà níjọ inú bí mi. ẹni tó jogun ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún. ẹni tó jogun ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún o. bó ṣe wù mí ni wọ́n ṣe kò má sẹ́ni tí ó bí mi o. mo lè lo ìjọba